ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá. Èmi ọmọ yín olólùfẹ́ yín Mr. Packaging náà ni, ṣùgbọ́n èyí tá a mú wá fún wa lórí ìkànnì yìí lé ní èyí ò kì í ṣe packaging rárá o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ohunkóhun tá a máa mú wá fún wa lórí ìkànnì a ti máa ṣèwádìí wa lóní fínífíní. Ẹ̀yin náà ti máa rí fídíò èyí tó ń pè lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi, ẹ ṣàfarabalẹ̀ fún wa, a sì máa play ẹ̀ fún yín. Gbogbo ẹ̀ pátá lẹ máa fojú yín rí, tẹ́ máa fetí yín gbọ́. Bí iṣu ṣe kún pọ̀bẹ́ ṣe bẹ́, gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́. Ẹ wo tó bá pẹ́ ìgbà ọkọ ní tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, bá a subscribe, kó like, kó dẹ̀ comment, kó dẹ̀ share fídíò torí pé kó lè máa fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye. Ẹ̀yin náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí, ẹ̀yin náà ti máa fọkàn gbé pé kí nìkan tó ṣẹlẹ̀. Ẹ wo ìròyìn ò tá fojú bà, ẹ̀yin náà fetí ara yín gbọ́, ẹ fojú ara yín rí. आगे चल पड़ी अपने आप Ẹ wò òun lè fojú ara yín rí, òun lè fetí ara yín gbọ́ yẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa mọ̀ náà pé kí nìkan tó lè máa ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ kó tó di pé iná sọ hìhìhì nínú mọ́tò èyí tó jó lẹ́gbẹ̀ẹ́ wa yìí. Ẹ̀yin ènìyàn, ẹni tí Ọlọ́run bá ti pè ní fọlọ́run ṣọ́ kó ń fún ara ẹ̀ kó má fokùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ. Ẹni tí Ọlọ́run bá ti fìṣọ́ ẹ̀ ṣọ́ ẹ̀ kéèyàn fúnra ẹ̀ kó yà fìṣọ́ ẹ̀ ṣọ́ra ẹ̀. Ẹni tọ́nà bá ti fìṣọ́ ẹ̀ṣọ́ kẹ́ẹ̀nù fúnra ẹ̀ kó fìṣọ́ ẹ̀ṣọ́ ra ẹ̀. Níbi tí ilé ayé dé, ẹ jẹ́ ká máa fìṣọ́ ara wa ṣọ́ra wa. Ẹ̀mí ò láàrọ̀. Ẹ̀yin náà rí nǹkan tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe ṣèwádìí wa. Dírẹ́fà tó wa ọkọ̀ yóò ń bẹ nínú ọkọ̀ yìí kó tó di pé irú ọkọ̀ yìí lànà. Nǹkan tí Rósè ti tẹ̀ mọ́ wa létí rẹ̀ pé ká jẹ́ kí fire extinguisher wa ká jẹ́ kó wà valid. Wọ́n wá fire extinguisher láràndì níbikíbi lọ́nàkọ́nà. Wọ́n àrí fire extinguisher eléyìí tó sì wà valid. Wọ́n àrí iná náà pa, iná náà ń jó hìhìhì, ọkọ̀ náà tún dúró. Ẹ̀yin náà rí pé ọkọ̀ náà wà lórí motion, ẹ rí pé ó ń lọ. Ẹ̀yin náà báwọn yẹn ṣe ń sá lọ́tún ló sígbà tí ò sí bó ṣe fẹ́ du ẹ̀mí ọkùnrin náà. Ẹ wo ẹ̀yin ènìyàn níbikíbi tẹ́ bá ti ń wò wá tẹ̀bí tara, Ọlọ́run lè dùn àrùn kíkú jẹ́ ká ṣe kò ń gé aburú ọjọ́ kan ọjọ́ ayé wa. Ẹ wo ẹni tọ́lọ́run bá ti ṣọ́ kó yá máa fi ṣọ́ ara ẹ̀ ṣọ́ra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń ṣe ní daily activities nínú mọ́tò òun ló lè fa ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Afẹ́kẹ́ wo fídíò yìí, afẹ́kẹ́ fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye. Ẹ wo tí wàá pẹ́ ìgbà ọkọ̀ yìí tẹ̀ ń darapọ̀ máa lórí ìkànnì sẹ̀, bá a subscribe, kó like, kó dẹ̀ share fídíò yìí, kó dẹ̀ tún kọ́mẹ́ǹtì torí pé kó lè máa fi ṣe ìmọ̀ àti ọgbọ́n àti òye títí láéláé. Ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ èyí tá à ń ṣe nínú mọ́tò tó jẹ́ pé ó lè lead sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ló láyé òde níta wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ní òkà kan sí. Ẹ wo tábàrí ká kọ́kọ́ wo láti bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ fóònù. Ibi tí bá gbé mọ́tò tó yẹ kó ṣe overheating tẹ́ lọ fi fóònù síbẹ̀, wàhálà ni. Ẹ̀yin náà mọ̀ pé fóònù àti epo wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn. Tẹ́ bá ẹ lọ ṣèwádìí ìtàfẹ́fẹ́ sọ yìí, ẹ lọ fi fóònù sórí jẹnẹrétọ̀ nílé epo, táǹkì jẹnẹrétọ̀ tẹ́ ń lò nílé, ẹ máa rí pé tí fóònù náà bá vibrate, fóònù náà wà possibility pé kó paná kó má ṣiṣẹ́ mọ́. Fóònù àti iná àti epo wọn ń ṣọ̀rẹ́ ara wọn. Ìwọ tó bá mọ̀ pé o fi fóònù sínú mọ́tò níbikíbi tó bá wà, mọ̀ pé ibi tó fi fóònù sí kì í ṣe ibi tó yẹ pé ó lè wà heated, dehydrated. Tí mọ́tò ẹ bá ń ṣe overfloating àbí ó ṣe high hydration lọ́wọ́, tí fóònù ẹ bá lọ wà ń bẹ̀, ó lè cause stroke tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin àyànfẹ́ mi, láìtà ń kọ́ nǹkan tó ń pè ní tanátaná wàríìsì, nǹkan tó ń pè ní láìtà. Tó bá fi láìtà sí inú mọ́tò nígbà tí mọ́tò ẹ̀ ń ṣe high hydration, wàhálà ni, ó lè kọ́ sírù kan bí èlé. Ṣé wàá rí i pé ohun ọ̀pọ̀lọpọ̀ pọ̀ èyí tá à ń ṣe nínú mọ́tò tó lè kọ́ sírù kan tó ṣẹlẹ̀ yìí.
ọ̀pọ̀lọpọ̀ náà akàtún máa jẹ bàkí nínú mọ́tò, ọ̀pọ̀lọpọ̀ á máa jẹ láàdù, ọ̀pọ̀lọpọ̀ á máa jẹ kàná, ọ̀pọ̀lọpọ̀ á ń fa sìgá. Wàhálà kí nìkan tá à ń fọ́ ara wa, kí nìkan tá à ń tọrùn ara wa bọ̀. Wàhálà ó kéré tóbi ó mọ, ẹ jẹ́ ká máa sáfù, ẹ jẹ́ ká máa yàgò fún wàhálà. Àsìkò táwọn kan bá ti ń pè ní dry season, àsìkò ọ̀gbẹlẹ̀, ẹ wo ohunkóhun ló lè ṣẹ́ná yọ níbikíbi lọ́nàkọnà. Ẹ jẹ́ ká tún wo ẹlẹ́kẹta náà, power bank. Tí power bank ẹ bá ti wú, tó bá lọ fi síbi tí mọ́tò ti ń ṣe high radiation, wàhálà ni ó lè kọ́ sírù kan gbègbè. Ẹ wo ẹ̀yin èèyàn, ìkan tó tún pè náà ní spray pẹ̀fíìmù tó jẹ́ pé ó máa jọ̀rọ̀, ó máa smell nice. Ìwọ tó jẹ́ pé o bá fi síbi tí mọ́tò ti ń ṣe high radiation, tí temperature ẹ̀ high, wàhálà ni ó lè kọ́ sírù kan gbègbè. Ẹ wo ìyẹn fẹ́ mi, glasses ń kọ́ àbí bottle of water àbí àwọn kan tó ń pè ní minerals, wàhálà ni nígbà tí mọ́tò bá ń ṣe high radiation. Ṣé wàá rí i pé ohunkóhun tá à ń ṣe inú mọ́tò ní daily activities ó lè fa irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin àyànfẹ́ mi níbi kí tẹ́ bá ti ń wò wá, òun la ní ká fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye pé kẹ́lẹ̀ fi kọ́gbọ́n. Òun la gbé wá fún àlórí ìkọ̀ní pé kẹ́lẹ̀ fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye, nítorí pé ẹ̀mí ò láàrọ̀, ẹ̀mí kúkúrú Ọlọ́run kúkúrú ní ṣe fún wa níbikíbi lọ́nàkọnà. Ìrìnàjò ayé wa ní nkùn tá a bá ti ṣe, Ọlọ́run kún Ọlọ́run máa dá ìṣọ́ àti ààbò ẹ̀, Ọlọ́run kún máa dáàbò wá. Tẹbí tará Ọlọ́run kó jẹ́ ká ṣe kòńgẹ́ wàhálà àti àbúrò ọjọ́ kọjá ayé wa. Ẹ̀yin olùfẹ́ mi, èyí la ní ká mú wá fún wa lórí ìkànnì. Ọ̀pọ̀lọpọ̀ gan atúndì nínú kọ́mẹ́ǹtì pé kìnnì kan ó dàbí ghost rider ní ẹ̀mí pé ohun tó bá ti lọ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti ń sọ di ẹ̀fẹ̀. Ṣùgbọ́n èyí ò kì í ṣẹ̀fẹ̀, èyí ò kì í ṣe packaging rárá, nǹkan tó ṣẹlẹ̀ ní true life story ni. Ọmọkùnrin tó wa mọ́tò náà, wọ́n gbìyànjú àti yọ́nu mọ́tò, ṣùgbọ́n ẹ̀pà ò gbóró. Ẹ rí pé ó ti gbèkúrú jàgbà níbi tá à ń wò. Tábàtẹ̀ ní ká wo owó tá a fi ń ra àwọn nǹkan yìí kọ́, iṣẹ́ mi ò wá jù lọ. Tábàtẹ̀ tún nílò owó ń kọ́, ẹ̀mí wá ń kọ́. Kò yẹ kí ẹ̀mí wa kó máa gé kúrú. Kọ́lọ́ lè gbọ́n ẹ̀ kó bá dá ẹni tó ti kú, kọ́lọ́ bá dá sí afẹ́fẹ́ rere. Kọ́lọ́ lè gbọ́n ẹ̀ kó bá ṣe ní àtẹ́wọ́gbà. Àwọn àtàdẹ̀ wà láyé náà, ká máa ṣe ìfúnra, ká máa wà be careful, àṣà lóyìnbó. Ohunkóhun tó bá lè pa ẹ̀mí wa lára, ẹ jẹ́ ká máa sá fún, ẹ jẹ́ ká máa yàgò fún. Òun la mú wá fún wa lórí ìkànnì lé ní pé torí kí a rí pé awuyewuye kìíní ń lọ lórí íńtánẹ́ẹ̀tì lọ́tún, àwa rí pé mistake ló ń fa ọ̀pọ̀lọpọ̀ kìíní. Òun la ṣe wá sórí ìkànnì láti wá ṣe kìíní, láti wá fún wa ní ìmọ̀ àti òye nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú tó ń pè ní mọ́tò accident àbí mọ́tò kìíní kan, lack of concentration àti lack of manner, òun ló ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Mọ́tò lọ́tún lósì ń jó, kì í ṣe mọ́tò tó ń képo, ibo ni wọ́n ti ṣẹ́ yọ. Mọ́tò tó ń képo lọ síbi tó ti ń ta epo gan, kì í ṣe gbogbo gbàgbọ́n náà ń gbiná. Tí ò bá nìkan tó ṣẹlẹ̀, tí ò bá ṣẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò ní dédé ṣẹ́. Mọ́tò tó fà tó rojú tó rẹwà, a kì máa dé ní kó gbiná, kí nìkan tó dé tó fi gbiná. Nǹkan kan ti ṣẹlẹ̀ ń bẹ̀, bóyá wáyà problem ni, àbí overheating, àbí high radiation, àbí ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kùn tó bá wù kó lè ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká máa jẹ́ kí fire extinguisher wa kó máa jẹ́ kó mọ́ wà valid, torí pé tí wàá fire extinguisher bá wà valid, ó tún máa límìtì ohunkóhun tó bá wù kó lè ṣẹlẹ̀ ní surroundings sí. Ẹ̀yin awakọ̀ ojú pópó, ẹ yé mu sìgá nu mọ́tò, ẹ yé fa kàná, ẹ yé jẹ bíkè, ẹ yé jẹ ohunkóhun tó bá ti máa mọ̀ pé iná wà nu mọ́tò, ẹ yé ṣe ohunkóhun tó bá ti máa dàbí iná nu mọ́tò mọ́. Inú mọ́tò kì í ṣe lé, kì í ṣe ibi tó jẹ́ pé bí wọ́n ti ń ṣe wọ́n dáná àbí bí wọ́n ti ń ṣe gáàsì. Mọ́tò wà delicate, bó ṣe rẹwà tó ló ṣe delicate tó. Ọ̀run tó yìn táǹkù lẹ́yìn, onímọ́tò ń dún, onímọ́tò ń ké. Kọ́lọ́ lè dùn ẹ̀ kó má jẹ́ ká ṣe kí ni, kó má yẹ ká jọ ká bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Èyí la ní ká mú afẹ́ lórí ìkànnì lé ní, ẹ má rò pé bí àtótónu, ẹ má rò pé bí àwọn fàókò yìí ṣòfò. A rí pé kíní ilé fún wa ní ọgbọ́n àti ìmọ̀ àti òye láti kẹ́kọ̀ọ́, láti mọ nǹkan tó tọ́ àti kan tí ò yẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, carelessness àti lack of manner ló fà á. Ẹ̀yin àyànfẹ́ wa lọ́jọ́kọ́jọ́ níbikíbi tẹ́ bá ti wà, àgbàládà pé Ọlọ́ẹ̀lẹ́dùmarè ọba tó ṣílẹ̀kọ̀ jẹ́ ẹ̀ á kó máa fi ṣọ́ àti ààbò rẹ̀, Ọlọ́run máa fi ṣọ́ wa. Tẹbí tará níbikíbi tẹ́ bá ti wò wá, ayọ̀ àtàláfíà láwùkú máa bá ẹ lọ́jọ́ kọ̀ọ̀kan ayọ̀ ayé wa. Gẹ́gẹ́ bá a ṣe sọ náà, ẹ wo tí wọ́n gbẹ̀gbà ọkọ̀ yìí tẹ̀ ń dakọ̀ máa lórí ìkànnì yìí, bá a subscribe, kó like, kó dẹ̀ comment, kó dẹ̀ share fídíò yìí,
torí pé kò lè máa fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye káwọn tẹbí tará tọ̀rẹ́ níbikíbi níbi iṣẹ́ nílé lóko kán náà máa fi jàǹfààní ẹ̀ náà kán lè rí òun la ní ká máa fi lórí kọ̀ ní o á ti máa ríra nígbà ọ̀tún nígbà míì ayọ̀ àtàláṣà làwọn kò máa bá yín ní gbogbo ọjọ́ kọ́jọ́ tá a bá ti ń wá ẹ wo èèyàn ọmọ yín pákéjì náà ni ṣùgbọ́n èyí tá a sọ lórí kọ̀ nílé ni a máa rí pé kì í ṣe pákéjì rárá nǹkan tó ṣẹlẹ̀ ni màá ní ká sọ fún yín kẹ́ẹ̀ ṣọgbọ́n àti ìmọ̀ àti òye á tún máa ríra nígbà ọ̀tún nígbà míì ẹ wo ó dàbọ̀.